Yes, ẹ̀yin tèmi, alhamdulillah. Kò sígbà tí gbogbo wa ò wá ní di èrò soapy o. Kò sígbà tí gbogbo wa ò wá ní di oní soapy o. Bá a bá tiẹ̀ mọ̀, á lọ kọ́, á wà mọ̀ ṣe. Kò sígbà tí gbogbo ẹ̀yin ọkùnrin ò ní di oní soapy níbi tí ọ̀rọ̀ ń lọ báyìí. Kò sígbà tí everybody kò ní di oní soapy. Àti ẹ̀ dúpẹ́, obìnrin ò need láti ṣe soapy. Obìnrin ò need láti lo soapy, láti lo soap. Obìnrin ò need láti lo ọṣẹ. Obìnrin ò need láti lo ọṣẹ. Ẹ̀yin ọkùnrin, kò sígbà tí larger percentage yín tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ níyàwó ńlé ẹ ní dèrò soapy fún ìdí méjì àbí mẹ́ta tẹ́ máa gbọ́ lẹ́yìn. But before kí n tó lọ, lórí social media yìí, either you like it or not, èmi teaching ni mò ń ṣe teaching. And being a teacher in the past, yes, ó jẹ́ ká mọ strategies bá ṣe continue teaching yìí. Mo wá decide láti kọ́ ọkọ àtìyàwó lórí bíbí. As far as I'm concerned, iṣẹ́ súnà ni. Because ó dàbí iṣẹ́ pé iṣẹ́ tí èèyàn ń kọ́ ọmọ èèyàn tó ti bàlágà, ọmọ èèyàn tó ti wà nílé ọkọ, ọmọ èèyàn tó fẹ́ marry, nǹkan míì tó ń dà á láàmú tí ọmọ ò lè sọ fún ìyá, tó lè sọ fún bàbá, ó là wá ń kọ́ lórí bíbí. O lè mí kọ́ lórí bíbí, either you like it or not, o lè mí kọ́ lórí bíbí. Ìjọ́ kan èèyàn kan pè mí, ó ní Hajiya. Wọ́n sọ wọ́n ní èmi ò mọ àwọn ni, àwọn influencer, àwọn kinní. Alhamdulillah, up to now, èmi ò mọ èèyàn náà. Bẹ́ẹ̀ tí ìgbà tó sọ lọ tó sọ bọ̀, èmi ò mọ bẹ́ẹ̀ ṣe ń wò ó, èmi iṣẹ́ súnà lèmi ń ṣe. Àìmọye kan láti kọ́ lórí social media tẹ́yìn nǹkan yẹn ṣe ń realize ẹ̀. Tí wò bá ti wo fídíò mi tẹ́lẹ̀ lọ wo fídíò mi, past videos mi. Báyìí kọ́ lèmi ṣe ń múra o. Èmi múra báyìí lẹ́nu mo fẹ́ fi kíní kan ṣe practice, mo fi ṣe practice ni. Ìgbà tí mo yẹn sọ lọ tó sọ bọ̀, ó wá ní Hajiya. Tẹ́ bá fẹ́ mọ ṣe ṣá mọ cover ojú, ó ní kí n mọ cover ojú mo ní sínú ojú mi sáná mọ́ yín ni. Sójú mi ó sáná mọ́ yín ni. So ní èní ìṣá, just when I was trying to do this video, mo kàn wò gbà. Jẹ́ n tiẹ̀ ṣe báyìí kí n wo bó ṣe máa rí. But alhamdulillah, òde ọkọ mi bá wá lọ́la tó bá ní Hajiya Halima, mo fẹ́ sọ ẹ́ di ẹlẹ́yà pátápátá. Èyí tẹ́ ẹ sí lórí social media tó. Alhamdulillah, mashallah, a ti try. Mo ní over 500 videos ní orí bíbí. But èmi ó máa desire láti tún máa tẹ̀síwájú nínú pé mo ń kọ́kọ́ àtìyàwó. Nǹkan tí mo desire nìyẹn. But tí ọkọ bá sọ pé èyí sáà ṣe tó, no problem. But in as much as no one is complaining, no wahala, we continue. Kò sí bàtà oníkálukú ò ní ṣe soapy o. Ẹ̀yin ọkùnrin, àwọn obìnrin fẹ́ daṣẹ́lẹ̀. Ó tó gẹ́ àwọn obìnrin. A fẹ́ daṣẹ́lẹ̀, a ti daṣẹ́lẹ̀, ó tó gẹ́. Èyí tẹ́ ẹ lu obìnrin ti tó gẹ́. Èyí tẹ́ ẹ lu àwọn obìnrin tó gẹ́. Obìnrin fẹ́ daṣẹ́lẹ̀. Tóbìnrin bá daṣẹ́lẹ̀, ìgbà wo ni ẹ̀ ní ṣe soapy? Nǹkan tí mò ń try láti sọ nìyẹn. Ìdí ẹ̀ ni pé like wọ́n máa ń sọ pé obìnrin ò dá. Bẹ́ẹ̀ mọ́ da obìnrin kò tó lílò ní burúkú tí àwọn ọkùnrin ń lo obìnrin. Obìnrin pátápátá bóyá nǹkan tó obìnrin ó ṣe mí ò encourage o, bóyá ó cheat. Ó lè fi ọkọ rẹ̀ lẹ̀ kó lọ fẹ́ ọ̀rẹ́, àbí? Tí èmi ò encourage ẹ̀. Gbogbo nǹkan tóbìnrin máa ń ṣe nìyẹn. Àbí kó wò sùsùn nísìnyí kó ní ilé ọkọ ti sùn, kó kúrò kó lọ bòmíì. Àbí kó wò pé àwọn ò lè jìyà yìí kó lọ. Gbogbo nǹkan tóbìnrin máa ń ṣe nìyẹn. But ẹ̀yin ọkùnrin, ẹ wo láti inú ilé. Bí kí obìnrin fẹ́ ọkùnrin kó di àsìkò kan kó fún ní breakfast. Kó wọ́n ní àwọn fall out of love. Obìnrin yẹn kó mọ kórìíra obìnrin yẹn kó mọ fẹ́ súnmọ́ mọ́. Àbí kó fi obìnrin yẹn lẹ̀ kó lọ fẹ́ ọ̀rẹ́ rẹ̀. Ọkùnrin ṣe ìyẹn náà dáadáa. Tí wọ́n pọ̀ ọkùnrin tì, tí wọ́n pọ̀ obìnrin tì. So obìnrin náà wọ́n kò nílé ọkọ tó lọ bòmíì. Ọkùnrin náà one ìyẹn ọkùnrin àti obìnrin ṣe fúnra wọn. But on larger percentage, ọkùnrin náà ló mọ̀ ṣe jù. Àmọ́ èwo ni kí wọ́n mọ̀ fobìnrin ṣe ètùtù. Èwo ni ètùtù ojoojúmọ́ bí kí wọ́n gé orí obìnrin, bí kí wọ́n gé ọyàn obìnrin, bí kí wọ́n fánú obìnrin lọ, bí kí wọ́n gé òbó rẹ̀ lọ. Èwo nìyẹn? Pápánbárì kí wọ́n tún wá mọ̀ show obìnrin, ìhòòhò obìnrin lórí social media. Kí wọ́n mọ̀ threaten jọjọ ní nice time. Ẹ tún wá threaten obìnrin pẹ̀lú ìhòòhò rẹ̀. Ẹ tún wá threaten obìnrin pẹ̀lú ìhòòhò rẹ̀. Ẹ̀yin ẹ ṣe 1+1 2+2. Mélòó nínú obìnrin ló ti jáde pé ó fẹ́ threaten ọkùnrin pẹ̀lú ìhòòhò rẹ̀? But ọkùnrin ó mọ̀ ṣe
gbogbo kinní yẹn ó máa tú àṣírí, ó máa tú ẹ̀ gbogbo ẹ̀ nítorí pé ó rí pé ó ní àwọn ọmọ, ó ní family. A sì sọ̀kan níjọ̀wọ́ nípa widow tó ń ṣe relationship pẹ̀lú bọ̀bọ́ kan báyìí tó rò pé òun máa fẹ́ bọ̀bọ́ yẹn, tí bọ̀bọ́ yẹn tú àṣírí ẹ̀ síta tó ṣe gbogbo ráúráú rẹ̀ sí family ìkan nìyẹn. Èyí tẹ́ máa wò ń sàlẹ̀ báyìí, bọ̀bọ́ yìí tẹ́ ń wò báyìí, bọ̀bọ́ yìí tẹ́ ń wò tó fojú náà dùn bí ojú olè tó jẹ́. Òun fẹ́ obìnrin, she's a mother, ó invite ẹ̀, ó dẹ̀ mú, ó dẹ̀ pa á. Mélòó la fẹ́ kà, mélòó lórí social media yìí. Tí n bá ní mo report, èmi gan ti report more than 5 lórí social media yìí. Lórí social media yìí tó jẹ́ pé bí wọ́n ṣe ń lo obìnrin nìyẹn, tí wọ́n ń lo obìnrin. So àwọn obìnrin náà ti wá gbọ́n báyìí, àwọn obìnrin ti gbọ́n, wọ́n ní let bygone be bygone. Wọ́n ní let bygone be bygone. Ẹ mọ̀ pé mi kánsẹ́lọ̀ ọkọ àtìyàwó ni mo ní ìgbéyàwó yìí dùn mọ́ mi. Bẹ́ẹ̀ kí ló dé tí ẹ̀yin ọkùnrin fi wá ń ṣe báyìí? Kò í ṣe gbogbo ọkùnrin o, a sì ní àwọn ọkùnrin míì, àwọn alálùbáríkà. Kí ló dé tẹ́ ẹ sọ obìnrin di nǹkan ètùtù? Ṣé ẹ̀yin rò pé ẹ̀rù onímọ̀ bo obìnrin láti ṣe relationship ni? Ẹ̀rù máa bo obìnrin láti ṣe relationship. Ẹ̀rù máa bo obìnrin láti ṣe relationship. Tí obìnrin bá wáyé wá tó fi relax, ẹ̀rù bíbà náà ò ní jẹ́. Ẹ̀rù bíbà ò ní jẹ́, ẹ̀rù bíbà ò ní jẹ́. Nowhere is safe. Inú ilé lọ́kọláya, obìnrin bẹ̀rù breakfast. Obìnrin bẹ̀rù breakfast. Kò sí ìfẹ́ òtítọ́, kò sí trust. Àbí kí àwọn ọkùnrin míì kọ́ mọ body shame obìnrin. Kò sí ìfẹ́ òtítọ́. Ìwọ ló ní ọkọ, ó tún mọ farapamọ́ fọ́kọ because òun bẹ̀rù kí ọkọ rẹ̀ mọ body shame ẹ. And the long run again, ó tún ní kó tún lọ ṣe another relationship. Èèyàn tó ti mọ̀, èèyàn ò mọ plan kó fẹ́ pa ẹ́ ni. Ẹ̀yin ọkùnrin, ẹ bára yín sọ̀rọ̀. Ẹ bára yín sọ̀rọ̀. Ẹ bára yín sọ̀rọ̀. Tí obìnrin bá kọ̀ jálẹ̀, ẹ̀yin tẹ́ mọ soapy ṣe, ẹ wá lọ kọ́ soapy o. Ẹ̀yin tẹ́ mọ soapy ṣe, ẹ lọ kọ́ soapy. Tí obìnrin bá kọ̀ jálẹ̀, nígbà tí ẹ bá ṣe soapy, ìgbà wo ni okó yín ò ní wọ̀? Ìgbà wo ló ní wọ̀? Tẹ́ bá ṣe soapy, tó bá gbọ́dọ̀ tẹ́ fẹ́ mọ continue lélẹ̀ bí kẹ́ mọ sọ pé ẹ̀yẹ obìnrin síta nínú òhò àbí ẹ mọ̀ pé obìnrin ṣe nǹkan òtútù, tẹ́ bára yín sọ̀rọ̀. Tẹ́ bára yín sọ̀rọ̀. Àwọn obìnrin ó kó gbá wọlé o. Ẹ lẹ́ni soapy okó yín ò rọ̀ o. Ẹ lẹ́ni soapy okó yín ò rọ̀. Enough of all this. Àwa ń táyà, ẹ̀rù wa ń bà wá láti even ṣe matchmaking fẹ́yàn. Ẹ̀rù ń bà wá. Ẹ̀rù ń bà wá láti sọ sí matchmaking fẹ́yàn. Ẹ̀wẹ̀ orú bàbá yìí báyìí sì kò rí ọ̀rọ̀ gidi sọ. Ó kàn waste life obìnrin ọlọ́mọ yìí ni. Ó kàn waste life ẹ ni. Ó kàn waste life ẹ ni for nothing. Bí ìlú akẹ́kọ̀ọ́ náà yẹn ti pèlè. Ìjọ yẹn náà gẹ́gẹ́ obìnrin kan ní wọ́n businessman lórí Instagram tá a show rẹ̀ níjọ yẹn. Bí lọ sí hòtẹ́ẹ̀lì àtẹ̀sí bọ̀ bọ̀ okú rẹ̀ ni wọ́n gbé jáde. Bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ kábàáyé náà tún show rẹ̀ ní ọmọ sọ̀rọ̀ báyìí náà. At the end of the day, ìdí ló ń jáde lára rẹ̀. Mélòó ẹ̀yin ọkùnrin yìí ẹ bára yín sọ̀rọ̀. Ẹ bára yín sọ̀rọ̀. Àwọn obìnrin bẹ̀rù. Èmi personally self, èmi gan bẹ̀rù. Again, nǹkan tí mo rí sọ̀rọ̀ yìí nísìnyí, ó ní pé àwọn amòfin tó ń handle ọ̀rọ̀ yìí tó fi jẹ́ wípé àwọn agbénipa yìí, àwọn tó ń fi èèyàn ṣe òtútù tí wọ́n ń ṣe rituals yìí, tí ó fi ń pọ̀ sí níjojúmọ́ tó ń pọ̀ sí, ó ní pé orí ni wọ́n ń bẹ́, wọn ò bẹ́ sàlẹ̀. Orí ni wọ́n ń bẹ́, wọn ò bẹ́ sàlẹ̀. Ẹ ti mú èèyàn nísìnyí, ẹ tọpinpin ta ló ní kó lọ ṣe bẹ́ẹ̀. Ta ló rán kó lọ ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀. Ẹ tọpinpin, ẹ wádìí àwọn ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ìkan tí kinní yẹn fi ń pọ̀ sí nìyẹn. Ẹ̀yin obìnrin, in as much as kinní yìí wọn ò wá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Orí ni wọ́n ń bẹ́, wọn ò bẹ́ ìsàlẹ̀. You have to be careful. You have to be careful. You have to be careful. Ẹ̀yin ẹ wo bí ọkùnrin yẹn ṣe lo obìnrin yẹn tó yọ gbogbo tinú rẹ̀ tí wọ́n ní ó fá òbò rẹ̀ lọ. A ní ká ìgbéyàwó ọ̀rọ̀ Ọlọ́run ni, súnà ni. At least wàá kọ́kọ́ mọ̀ èèyàn kó tó di pàtẹ́ sọ pé ìyàwó, àmọ́ kó lọ check èèyàn nílé kó dẹ̀ lo èèyàn fétùtù. Is that a good one? It's not a good one. Àwọn obìnrin ti da sẹ́lẹ̀ o. Ẹ̀yin obìnrin, ẹ̀yin ọkùnrin, ẹ kọ́ bí ẹ ṣe máa ṣe soapy yín lọ. This is a bad thing. This is a bad one. Ẹ pera yín, ẹ pe àwọn amòfin, ẹ pè wọ́n, ẹ̀yin amòfin tẹ́ bá dẹ̀ ń gbọ́, orílẹ̀ ń bẹ ẹ̀bẹ́ sàlẹ̀. Orílẹ̀ ń bẹ ẹ̀bẹ́ sàlẹ̀. Báwo la ṣe wá fẹ́ rí ìtòtò rẹ̀? Tẹ́ bá kọ̀, tẹ́ bẹ́ orí, tẹ́ bẹ́ sàlẹ̀, tẹ́ wádìí gbòǹgbò. Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́yìn náà o. This is so painful. This is so painful.